Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ilé kejì tó tún wà lẹ́mìí wa òun níbi tó ti sọ wá ní bá a ṣe dà yìí òun náà ní ilé àdáàrá lágbàjì. Lẹ́yìn méjèèjì yẹn gbogbo ilé tá a bá kí aya ni tó bá fọ́ǹbù á gbà lọ́wọ́ ẹ̀ padà. Lẹ́yìn méjèèjì ni gbogbo ilé tá a bá kí aya ni tó bá fọ́ǹbù á gbà lọ́wọ́ ẹ̀ padà. Bẹ́ẹ̀ni bó ti rí ni mo sọ yẹn ẹ̀ ń ta bá wọn fún pé kó wọn fún wa pé kó má di ikú tọ́ba wọn fún ọ tó bá lọ ń rí nígbà tó yẹ pé wọ́n á ń tàtẹ́ sáyé kú bí a máa fún ọ dédé set sáìsì ẹ̀. àwọn náà wọn àkàlẹ̀ yìí bẹ́ẹ̀ náà sì ní ti gbọ́rọ̀ wọ́n dà bó ṣe pé àwọn bàbá wa àgbà níjẹ̀bú wọn bẹ́ẹ̀ ń kalẹ̀ ìjọba wa lábẹ́bí wọ́n ń bí yìí wọ́n pè wọ́n pẹ̀lú orúkọ ìpìlẹ̀ nu ẹ̀rọ pé wọ́n ìpìlẹ̀ ní mí sùnmùrà yòówù tí a bá pàdé kò sí tó ti lè kéwú àwọn tẹríba fún un á sì yìn á sì kí i àbẹ̀yí tí ó bá gbẹ́rù gbọ́n rí táwọn bàbá láàrin ti ṣépè fún tó ti kú ó ti dìré kú òlójú ọ̀nà wọn òun ni yóò máa sọ pé òun ò rí àwa ó ti dìré nu kò sì ní lọ́la sọ bẹ́ẹ̀. Ẹ̀yin tó bá sọ pé wọ́n ò rí wa òun ní òní lọ́la ó ti dìré nìyẹn. Torí àwa ni ọ̀la àwọn tó sọ pé ó gbà fún un àwa lọ̀la àwọn tó sọ pé ó rí un. Agbájì odidi bọ́dì kan ni ó lójú ó lápá ó létí ó lẹ́sẹ̀ bí bọ́dì ọmọ èèyàn ṣe ní gbogbo àwọn àríkánù ilẹ̀ àádọ́ ìyẹn bẹ́ẹ̀ làgbàjì rí ojú gangan ó wà lọ́tọ̀ lágbàjì orí ń bẹ lágbàjì apá ó wà lágbàjì ó lè ṣẹ̀ṣà ojú nínú ara nìkan tó bá ní ojú nìkan ló nídìí ó nídìí orí ojú náà lọ mórí. tó o bá lójú nìkan ló nídìí ó nídìí orí ojú náà lọ mórí. àbọ̀lábọ̀lẹ̀ kò tó ní ọlọ́run gẹ́gẹ́ bí wọ́n gùn kò sí agbolé kan lágbàjì tí wọn ò gbógun fún pé àwọn làfá àwọn ẹni tí ó bá dá ilé àdára nìkan sàlẹ́sà pé bí tóun mọ̀ nìyẹn tójú ìdókùnù ó ti tú àwọn ẹ̀yà kan nínú ẹ̀yà ara ìkan ni ó máa wúlò fún ìmí ìsìn ní nínú àwọn ẹ̀yà ara tó bá lọ jù kan nù ìkejì ó tẹ̀lé lọ. Ìmí sì ní nínú àwọn ẹ̀yà ara tó bá jù kan nù ìkọ́ tẹ̀lé lọ. Agbájí wà bọ́dì kan ni ó wà ó lọ́tọ̀ fún rẹ̀ àwọn táwa ń bẹ̀ oríṣiríṣi ẹ̀yà ara ni wá ilé àdára ń bẹ lágbàjì ọ̀rọ̀ kan fẹ́ mú jáde ń bẹ̀ ilé bá sáré nílé wa tó kọjú sí dáadáa báyìí àgbàjì náà ni ẹni tó bá bí ń bẹ̀ babalágbàjì náà ni babalágbàjì ni mí. Ẹni tó bá bí ilé bá sáré babalágbàjì ni wá. Nílé Kéjébú tó tiwa òun lọ apá ọ̀tún tiwa nínú ilé wa ẹni tó bá bí ń bẹ̀ babalágbàjì ni ilé Sáúrà tó wà lápá òsì wa nínú àgbàjì náà ẹni bá bí ń bẹ̀ àbálàgbàjì ni ilé ìmáàmù nínú àgbàjì náà ẹni bá bí ń bẹ̀ àbálàgbàjì ni ilé àgànná nínú àgbàjì yẹn náà ẹni bá bí ń bẹ̀ àbálàgbàjì ni ilé àbúrò nínú àgbàjì náà ẹni bá bí ń bẹ̀ àbálàgbàjì ni ilé alákùkọ nínú àgbàjì yẹn náà ẹni bá bí ń bẹ̀ àbálàgbàjì ni ilé oníkọ́ táǹpẹ̀ ní ilé ọgbọ́lẹ́yọrú ẹni bá bí ń bẹ̀ àbálàgbàjì ni ilé àgbòrò nínú àgbàjì yẹn náà ẹni bá bí ń bẹ̀ àbálàgbàjì ni ilé ẹmọye nínú àgbàjì yẹn náà ẹni bá bí ń bẹ̀ àbálàgbàjì ni ilé àsùkùtì nínú àgbàjì yẹn náà ẹni bá bí ń bẹ̀ àbálàgbàjì ni ilé síngì ni ẹni bá bí ń bẹ̀ nínú àgbàjì yẹn náà àbálàgbàjì
ni ilé ẹ̀ máa yé ilé ẹ̀ máa jó ẹ̀dá máa dún bẹ́ẹ̀ àbálàgàjì ni. báwo ni ọ̀gá bá kọ́bọ̀ nà ẹnì kan bá wà tọ́ka sí agbolé kan nínú agbolé yẹn pé òun lòun mọ̀ ní àgbàjì gangan wọ́ gangan lórí mi. àgbàjì ni mi dá yìí kátó kéwù sùnmùrà nínú ilé wa ní kéwù tí wà ń bẹ̀. akunna unasa kọbla gasi wati kọrimali. akunna akramakumullah. ẹ kó mama mú dùn mí má jà. akramakumullah. tọrọ bá ti kọ́ lẹ́wọ̀ ìjà lọ́sìn náà. akramakumullah. wọ́n yẹ tó wí nǹkan ni wọ́n yẹ tó fi gbọ́n tí mo fẹ́ sọ yé. akunna unasa kọbla gasi wati kọrimali. wàlísítẹ̀lì gínà wàlímájìdá hakibara hakibara. àwọn tó bí wa gángan sọ pé àdúgbò kan tó bá dúró tó bá níyì gbogbo ara àbẹ̀kọ́ ló fún níyì nínú àwọn tó ń fún àgbàjì níyì tí àgbàjì fi ní rẹ̀sipẹ́tì káàkiri àgbáláyé ilé wájà kọ̀kọ́ sọ pé ìtì kálẹ̀ mi ilé wájà kọ̀kọ́ ó tó kan bí àbálàgbà jàgbà Sheikh Yusuf dé Allahu ta'ala sùmùrà tí o bá mọ ilẹ̀ tẹ̀ lágbàáyì ilẹ̀ ó yọ yóò ti yọ tipẹ́tipẹ́ ní ọdún bá kú ní ọ̀tún mà. ìmọ̀wí. sùmùrà tí o bá mọ ilẹ̀ tẹ̀ lágbàáyì yóò ti yọ tipẹ́tipẹ́ ní ọdún bá kú ní ọ̀tún mà. náà ní bá a ṣe pàdé yín yìí ẹ kí mo ṣe ní kálukú náà ní ń wólẹ̀ tẹ bá pàdé ẹni tó wá ní mo ṣeun ẹ fura sí nínú ẹni tó máa ń gbé tán fún yàrá yé kódà mo gbé tán fẹ́ni tí ò já mọ̀ kankan láyé. ṣùgbọ́n ẹni tá a bá pọ́nlé ó ti lẹ́yìn ìdàpọ́nlé yẹn ní fún ọ̀kan tó pọ́nlé kò ní lè dá ìṣẹ̀ padà fún wa. gbogbo ẹni tó bá pọ́nlé tó bá pọ́nlé tí ò pọ́nlé tí sábà bá bùkún dọ́gba rẹ̀ ó ti ń retí kó pọ́n lé ó dà kóhùn lápọ̀nlé náà ló ti pọ́n lé ọgbà kó yá òun. nígbà tá a wá kéwú tán àwa rí i pé àwọn tá a sùn tì yìí pé é sìn lásán nílé àdáàrá yìí àwa rí wọn fín ẹ bèrè lọ́wọ́ wọn tá a rí wọn fín rí ẹ bíjọ ni wá. ìbí bá dàpọ̀ mọ́ kíkọ́ nígbà míì ẹ̀yọ̀ bá ní seríire èèyàn fi ìbí yẹn borí kíkọ́ ni àwọn òṣèré nílé wa agbẹ́tán fún yàrá ni àwọn tó máa ń ṣe yídìí mọ́ báyìí gbangba ni àṣẹ yídìí mọ́ gbọ̀rọ̀ kí ẹ báyìí yìn wọ́n ní gbangba àwa ń ṣe báyìí no àti kọ̀rọ̀ àti gbangba la fi máa ń kí wọn nítorí pé wọ́n jẹ́ èèyàn ilé wa ká tó kéwú lé wọn àbá àgbà ilé dára gan àbá àgbà lọ́tàjì rọ̀yìn mọ̀ ńlọ wọ́n kéwú lé tiwa alùpùpù nà kémbẹ̀ àbáwọ́tá ti sè ẹ̀gbọ́n wọn wọ́n kéwú lé wa wọ́n nà kémbẹ̀ ní basare kódà àrífà wọ́n mọ yìí rẹ̀ fá wọ́n fẹ́ kọjá láti inú lẹ́dàrà bọ́ sílé wa bàtà ẹsẹ̀ wọn ó sì bọ̀ ọmọ èèyàn ni wa ó bá wọn àbá yẹn ẹgbọ́n sọmọ ń bíyàn sílùú kan yẹpẹrẹ wọ́n yẹ bíyàn sílùú kan yẹpẹrẹ ẹlòmíì nù àwọn èèyàn tó ọ̀dà sẹ́kà ádámù Abdullahi àlà lórí wọn ò bí wọn sí lọrin wá sáàbí wọn náà bí wọn sí lọ́nà lẹ́kú tọ́nu wọn ò bí wọn sí lọrin sẹ́kà ádámù ṣé àìbí sẹ́kà ádámù sí lọrin sójà wọn kò nà ọmọ lọrin ẹ wọ́n bá ti wá tó alọ́ káì. bàbá wa al-Khalifatul Ula àlífà àkọ́kọ́ fún gbogbo sùmùrà Sheikh Daud bàbá wa àgbálẹ̀ àdára tí wọ́n jẹ́ Dáúdù bàbá wa àgbàlagbàjì àgbà Sheikh Yusuf wọn ò bí wọn sí lọrin abẹ́òkúta náà bí wọn sí ṣé ìjẹ́ pé ibẹ̀ náà bí wọn sí wọn sójà wọn kó náà wọn gbàgì wákìsì máa wọ́n bẹ́ẹ̀ máa lọ wá àwọn tí wọ́n bí sílùú kan tí wọ́n sọ máa bẹ̀ tó lè pẹ́ wọ́n kàn bí wọn síbẹ̀ ni sójà pẹ́rẹ́ wọn mo ti dúró yìí àwọn bàbá wọn gbé ogo bí rí wọn kúrò ní Ìlọrin
àwọn ọmọlé kéwú tó jẹ́ ọmọ Ìkòròdú tó jọ gbé àgbàjì wọ́n jọ wá rẹ́ wọ́n á jọ tíráfù wọ́n á jọ wà ní Ìkòròdú Ìkòròdú náà bí èmi sí níjọ́ ìlú kú ìtàn mi ní sọ fún ọ ìjọ tí gbogbo ọmọ ìdálẹ̀ kankan òbí ni kó jáde ìjọ òun ni màmá mi rọbí tí wọ́n gbé wọn jáde wọ́n lọ bí wọn sí Ìtẹ́lẹ́wà níbi náírà tuntun tó wà bẹ́ẹ̀ nígbà náà ìjọ ìsẹ́mọ́nà bí mi tẹ́sẹ̀ lùkú wọlé pẹ̀lú ọ̀nà tó fúyẹ́ gbàdí wọ́n bí mi inú àpò ni mo wà mo tún lọ nǹkan márùn ní ẹsẹ̀ lè bàbá rẹ̀ jagunjagun ni wọ́n lé wa abẹ́ta bá tijú fún lóko lẹ́yìn sùn láti ẹ̀fọ́. nínú bẹ́ẹ̀ mi lọ́bẹ̀ ní àwọn sùnmùrà tí mo rí tán pọ̀ bí ẹ̀rí pé mo ṣe ń dé ilẹ̀ náà ní owó fún kálukú ilẹ̀ ní owó fún kálukú ilẹ̀ ní owó fún kálukú. ẹ bá ní àlejò lòun mọ àwọn ọmọ sí jáde nínú orígun ètò fẹ́ fi jẹ́ èèyàn ìkàtí lọ́fẹ̀ẹ́ òun fẹ́ dálé àwọn mọ́rù lòun fẹ́ gbà fún òun gbà fún mọ́rù Hamza lòun fẹ́ gbà fún ọ̀dà òun gbà fún Hamza Abubakar ló fẹ́ gbà fún náà gbogbo wọn náà ni láàánú fàárí kò bẹ́ẹ̀ náà àdín mi ò sùn. wàá rí wọ́n tó ń tọ́ka báwọn èèyàn pé ibì kan náà bẹ́ẹ̀ nìkan sí ibì kan náà bẹ́ẹ̀ nìkan sí ó ní bírú aláyé. wọ́n tó ń ṣe bí èèyàn lábẹ́lẹ̀ sí wa tó ń tọ́ka ọ̀rọ̀ báwọn kan pé báyìí ni kíní kan ṣe rí báyìí ni kíní kan ṣe rí ó ní bírú mi ó sì dàpọ̀ bírú mi àmọ́ ò ní bírú mi ètò kọ́ mo ṣe fún ọ ó ti yé mi tí mo sọ pẹ̀lú rẹ̀ àsọtẹ́lẹ̀ mi. ó kí ó gbó sùnmùrà alákàbọ̀ níkà ni mo kí abá wa ẹbí ànábì. àwọn ẹbí ànábì ọlọ́run jẹ́ ká àti Sayyidi al-Khalifa tí wọ́n tẹ̀lé ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́. wọ́n á lọ sọ́dọ̀ bàbá mi lẹ́dẹ̀ bàbá wa yòókù ànábì al-Khalifa fún gbogbo àwa Ittihad. àwọn àbá tí wọ́n ti parí ẹ̀ àwọn tí wọ́n á rí àbúrò wọn gan àwọn gbẹ́ Ìbàdàn tẹ́lẹ̀ láì àwọn náà tóbi àwọn náà bí àbá wa SMB o. ẹ bá dákẹ́ lánàá ọmọ rẹ sọ̀rọ̀ lónìí tó bá láníyàn rí tí o gbà wọ́n tà ń sọ̀rọ̀. bàbá mi Yòǹbó mo bá ń gbé Yòǹbó 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 ànábì bàbá Fátímà ká lè rówó lò ká lè rówó. Fatima kale rolo kale ona Yòǹbó Yòǹbó ànábì bàbá Fatima kale rolo kale rona Yòǹbó. Gale, ayé ti láyé, gale.
Bàbá ni mo kí o kí àwọn ṣẹ́kù wa níwájú ìyàwó tó fọ́ yìí àsáwùtì gbogbo yìí ni mò ń rí ìrọ̀bíṣe dákọ̀ yìí ni bàbá wa ẹ̀míà ọba olùlọrin ní Ìjẹ̀bú ansagamu àwọn náà fún mi wọn rán ìkànnì àwọn bàbá wa wá bàbá ọba olùlọrin ẹ kó oríire alhamdulillah ìjókòó yìí kò gbọdọ̀ pàṣẹfò láì rí gbogbo ohun tí bá ń jọmọ lọrin tó bẹ́ẹ̀ tẹ̀ dáadáa àbí kó rí ní nǹkan rẹ̀ torí ẹ̀ lẹ́bí gbogbo wa wàá sẹ́ni kan nu wa bẹ́ẹ̀ gbọ́dọ̀ accommodate àbí tolerate ẹ má bínú èbó mi o ẹ má sábà hàn oríṣiríṣi ọmọ lè yóò bí èyí tí ó farabalẹ̀ tí ó sọ̀rọ̀ èyí tí ó farabalẹ̀ tó tún sọ̀rọ̀ ńlákejì Ọlọ́run jẹ́ ká rí i pẹ́. Amina. Bàbá wa Alifulani ẹ kú ọdún. Mo fi kíkí yín kí o àwọn ìyá wa àwọn àfa wa níbi tí mo jókòó sí un lórí àfa wa ẹ̀kẹta gbogbo lẹ́rẹ́ mọ́. Bàbá wa Hamid Alifulani. Àwọn bàbá wa Hausa wa lẹ̀ àwọn ni wọ́n lọ ní àtàwọn wọn ti wà níbí. Bàbá ẹ má bínú mi ò gbá Hausa ni o. Láyé alakara lafiya alakara imani Allahu sa'idukum bi khairi insha Allah wa yurafiqukum ila dari bisalam baba wa chief imam fún Bosabo mbọ bẹ ibi àwọn gbẹbẹ lẹni